100% ti bẹ̀rẹ̀ ọkàn bẹ́ẹ̀ tó lé òun mi yí pé wọ́n ni ọ̀sọ́ jáde èmi ọ̀wà ní sọ́ńtọ́ sọ torí èmi ò rí kà bẹ́ẹ̀ ẹ ti tọ́ tí iṣẹ́ rántí títà máa sí àlè ẹlẹ́sẹ̀ ni ẹ ti tọ́ tí ẹlẹ́sẹ̀ ni owó ọlọ́ọ̀ni tọ́lọ́ ti bá kó láyé wọ́n jogún rẹ̀ àwọn ọmọ ó jogún owó rẹ̀ wọn ò ní jogún ọtí haramun lè kásìbì yìí a ní nǹkan méjì ní ìṣẹ̀ríà a ní tọ́jú haram a ní haramun lè kásìbì yìí àti haramun lè àìní yìí a ní tọ́jú haramun tó pé eléyìí gangan tá haramun ni a ní tọ́jú haramun nípa pé owó taari ń bẹ̀ ni ìtọ́jú jẹ́ haramun lè àìní yìí haramun sí ju àlìkìyàmá ọtí gangan yẹ haramu ni ẹn tí ó bá tọ́tí tó bá kó láyé àwọn ọmọ wọn lọ dàgbò tí ẹnu ni wọn ò gbọdọ̀ kàféèyàn náà pẹ̀lú wọn ìjogún ọtí ṣùgbọ́n owó ọtí tó rí ń bẹ̀ ọlọ́dún lówó ẹ̀ àìwé ìsì owó nítorí haramu lè kásìbì ní kásìbò ẹ̀ ni wọ́n wá dọ́kítà ló ti bá fún wọn lówó sọyẹ kéèyàn ọgbà ṣẹ̀ríà ní ọgbà ṣùgbọ́n tó dáa jù ní kọ́ ọmọ gbà. Ó lè gbé ọgbà ọ̀lẹ́sẹ̀ láti gbà ṣùgbọ́n tó dájú ní kọ́ ọmọ gbà kó o lè fẹ̀dùn ọkọ̀ kan yìí pé bóyá ìgbà rẹ ni ó fi òsìlẹ̀ nítorí náà tó bá ní mọ́síláhà wípé mọ́síláhà tí ó fi òfin ní tọ́tí máa ní ẹ̀kọ́ sọ wípé ọ̀la ẹ̀mí ìgbà kí ló dé torí owó títẹ fún mi ni ọmọ gbà lọ́dà tó bá rí pé mọ́síláhà ní kọ́ ọgbà kọ́ wá kí sí lẹ́yìn rẹ̀ yìí pé mo gbówó lọ́wọ́ yín inú mi ò dùn tó ní mo fẹ́ kẹ́ fi ọtí ilẹ̀ o maslaha nìyẹn làmọ́ ń pè àsàlìbù dáwà nìyẹn dáwà methodology nìyẹn kò gbọ́dọ̀ rú wa lójú rárá ó yàtọ̀ síra wọn gédégédé o owó tó lọ ti rí halal lówó ẹ̀ ibi tó ti rí ni haramu owó ọkọ̀ aṣọ di haramu láti fọ̀mọ́ ara owó yẹn halal ni o ìjọba àkà sọ fún igbe náà odò kókó máa ṣe kíní o wọ́n tí bàbá rẹ̀ ń tọ́jú tó ní ọgbọ́dọ̀ gbówó ṣùkú lọ́dọ̀ ẹ̀ máa gbówó ṣùkú ẹ̀ kọ́ọ̀kan máa fẹ́ dún ọkàn yìí pé wàláhì ìta yìí pé iṣẹ́ mi rẹ̀ ṣe ń ṣe inú Yorùbá sí dùn kí bàbá náà wàá máa mà díẹ̀díẹ̀ yìí pé ọmọ yìí kíní náà.